Òjó Sam Adébáyọ̀ Àyànfẹ́ múra tán gẹ́gẹ́ bí ìṣe mi ò kí ń bá wọn ròde ìbàjẹ́ òdìlé ọlọ́jọ́ ìbí òní pásítọ̀ Akínkúnmi Robert bàbá ẹgbẹ́ akọrin Christ Apostolic Church Ajégúnlẹ̀ Zonal Headquarter ní ìlú Ọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ondo bàbá ẹgbẹ́ ọ̀dọ́ tí ìjọ Christ Apostolic Church Òkè Ìmúṣẹ Ìlérí ní ìlú Ọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ondo ló ń ṣayẹyẹ oríkádún ọdún ní bí bàbá ṣe ń ṣiṣẹ́ f'Olúwa náà ni bàbá tún fàpẹẹrẹ lélẹ̀. Ọjọ́ ayẹyẹ lọ́jọ́ tá a bí ni èèyàn tó bá mọjọ́ ìbí rẹ̀ kó sámi àsìkò ni ọ̀pọ̀ èèyàn tó wá ṣèṣe àràmàǹdà láyé ń bí mímọ̀ jèsí lẹ́ni bí ti garùn rírà wọn kígi ọdún tó rúwé ewúrẹ́ ayé ti wá méwé igi ọdún jẹ àwọn òsìkà sí fòfò ẹ̀mí ṣe wọ́n láì lásìkò. Pásítọ̀ Robert tó ti rúwé náà ò ní parẹ́ máa yé ìwé mímọ́ ló fi yé mi pé ó dára ká máa káyé ọjọ́ wa ṣèbí kó lè fọkàn wá sípò ọgbọ́n ni bọ́dún bá bágún láyé ọmọ aráyá ṣe bígún ló gbọ́n bọ́dún bá bákàlàmọ̀gbò láyé ọmọ aráyá ṣe bákàlà ló gbọ́n àti kún àtàkàlàmàgbò bàbá òmùgọ̀ ọba tó dágún àtàkàlàmàgbò sí ló yẹ ká máa ṣe ṣàdánkátà fún ọba ìjìnlẹ̀ ìfẹ́ bó bá wù arìn lórí iná bó bá fẹ́ arìn lórí òkun òun lọ́ba arìn lọ́la ìfarakàmí bàbá mi agbára fómi òkun rìn gìjìmù. Ó yá o ẹjẹ́ gbọ́n ṣẹ̀kẹ̀rẹ̀ fọlọ́jọ́ ìbí òní bàbá Bímbọ́lá bàbá Olúwatósìn bàbá Ọlárẹ̀wájú bàbá Ẹniọlá bàbá Olúwadarasími ọkọ̀ ajínrere Christiana Akínkúnmi ẹlẹ́yinjú àánú níyọ́ ìwọ lọ́mọ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo Òdìgbò gangan nílé bàbá tó bí ọlọ́mọ múmọ náà bẹ̀ ìwọ lọ́mọ lísẹ̀ ọlọ́ṣàṣà owó ọmọ jẹ́ ọmọ yẹn olúdà ọmọ olúdà ńlá egungun ńlá lóde Òdìgbò ọmọ òṣòwò bàbá bàmúdà lóyànyàn ní gbogbo ògò létí òwánúkọ àpàgbẹ́pọ̀ òwúrí dídú tanù dárùn tanù ọmọ aṣọ ọmọ lísà fún ẹ ọmọ lísà fi ẹ ọmọ lísà jàn lóde Ondo ìwọ lọmọ ọpọpọ ìṣàrà bí ẹni pẹ̀lú yẹrí ètò ọmọ tá pa lísà ọmọ òjẹ gbogbo líle ọmọ bá dé wọn rí tá à ń gbé wọn bá ọmọ jíwọn àlẹkẹ wọn là ní o ìwọ lọmọ bùjẹbùdànù tó ń ṣe fónílé tó ń ṣe fàlejò tó tún wá kó ni wọn ra olóòótọ́ èèyàn tó kórìíra ìwà ìbàjẹ́ wà fomi àdúrà sómi abúmú àbúrò ẹ̀ ní ṣọ́ọ̀ṣì. aya rẹ̀ ìyàwó rere lọ́ọ̀dẹ ọkọ obìnrin takuntakun ajínrere Christiana Akínkúnmi gbà ládùúrà fún ọ wípé wàá ṣàmọ́dún táyà tọmọtọmọ mọ́ nínú owó rẹpẹtẹ nínú ọlá nínú ọlà àtàkùn tí ń ṣe baálẹ̀ lọ́rọ̀ gbogbo ọmọ àtọmọmọ náà gbà ládùúrà fún ọ wípé ìdùnnú la fi ń jíjó gángan ìdùnnú àtayọ̀ ò ní ṣe báyìí fún ọ láṣẹ Ìdùà. Pásítọ̀ Robert Akínkúnmi àdúrà tèmi sí ọ ni pé ẹni bá ní kó má ràmọ̀dún bàtàbàtà ni kí wọ́n máa jọ́jọ́ tiwọn bí ẹni tó kó sábàtà tó yọ bàtà lábàtà tó gbé bàtà fáso bàtà táso bàtà gba bàtà tán tó rán bàtà bàtàbàtà tó sì ń ròde bàtà tí wọ́n rán létí pé a kì í fi bàtà jó bàtà tó fárígá bí ẹlẹ́ndà pé dandan la òun ò fi bàtà òun jó bàtà dandan ni gbàrà tó bọ́ sí gbàgede bàtà ló bá ń jó bàtàbàtà nítorí pé kí ni bàtà ò ṣe fi jó bàtà lọ́dún tuntun yìí ìgbéga ńlá ni kó dé ní gbogbo ọ̀nà. wàyí o ọ̀fàfà gbẹ́rù gbọ́bọ́jì fọhùn tààràtààrà kíkí àdàbò òjò tòrófó kíkí olóbùrò òjò tẹyẹkẹyẹ nínú oko Òjó Sam Adébáyọ̀ Àyànfẹ́ akin ọmọ lórúkọ tèmi ọmọ wọn láràmọjọ ọmọ elédè àpèdè àfúnni bàbá àwọn èdè tó pegedé ní gbàgede èdè nítorí ajẹdẹ ni mi ti pélégedé ṣoge pèdèpèdè kákọ́dé má ba dèdè rú mo pèdè gbadé lórí elédè tó ń pèdè rédèrè ní gbàgede àpèdè sọ̀rọ̀.